kábíyèsí elédùmarè elédùtọmọlé ayé àtọ̀run gbogbo ojú tẹ́ fi ń wòwò ojú náà ní fún ẹ̀yin fáǹsì wa ẹ ní rùkú wọlé ẹ sì ní rùkú jáde ẹ máa bá ń ṣe ètò yẹn sì máa bá mi láìkẹ́ àti wà lágbàlá bàbá wa àrólé Ọ̀rúnmìlà bàbá àgbọnmìrègún bàbá kí láǹfààní tẹ́ ẹ tún fẹ́ jùlẹ̀ kalẹ̀ fún gbogbo ọmọ olùtọ́dá wà. ṣáájú àǹfààní mo fẹ́ jù kalẹ̀ mú kí gbogbo ojú tó ń wò mí láṣẹ Èdùmàrè ojú yín ò ní fọ́. àṣẹ Èdùmàrè yóò mọ̀ ní orílẹ̀-èdè yín o. àṣẹ Èdùmàrè ẹ̀rí máa ń sori burúkú ní àṣẹ Èdùmàrè ọdún tó ń bọ̀ yóò bá gbọ́ látàláfíà. àṣẹ Èdùmàrè. ṣé wàá rí lábẹ́ ìṣọ́ra náà ni mo fẹ́ jù níṣẹ́ tí mo fẹ́ fi sílẹ̀ lénìí torí pé wọ́n yìnbọn lọ́tún wọ́n yìnbọn lósì èmi ní stray bullet ní èmi ní gun point ní gbogbo ẹ̀bẹ̀ yẹn à ń nàbọ̀ sí yàn á yìnyàn níbọn kò yẹ kó mọ̀ ṣẹlẹ̀ sí àwọn ọmọ Yorùbá. Mo ṣe wo pé òkè lára àwọn iṣẹ́ tí mo jogún lọ́wọ́ àwọn bàbá mi iṣẹ́ àwọn àgbàlagbà tó dáa tó sì kọ̀ǹfàmù ni ó ní pé sẹ́rí òkà bàbá rẹ̀ òkà ẹlẹ́lọ́ òkà ẹlẹ́lọ́ leléyìí òkà ẹlẹ́lọ́ rèé tí wọ́n ń pè lọ́kà bàbà. bí adìẹ bá ti sábà bádìẹ yìí ṣe sábà yìí bó ti sábà yìí òrùka yìí ẹ wàá kó tẹ bá ti ó lè ṣe 20 ó lè ṣe 30 ó lè ṣe 10 bó bá ti fẹ́ kó ṣàǹfààní fáwọn èèyàn tó ṣùgbọ́n iṣẹ́ kan náà ní gbogbo now ẹ wàá kó òrùka yìí ẹ kó sábẹ́ adìẹ níbi ẹyin rẹ̀. a kó sábẹ́ adìẹ òun lẹ́yìn náà ń wò yìí o ẹ̀rí pàdé yìí ti sábà ẹ ti rí òun lẹ́ ń wò yìí o ẹ máa ṣàrẹ̀ ẹ máa láìkẹ́. tẹ bá ti wá ṣe bẹ́ẹ̀ ẹ fi sílẹ̀ síbẹ̀ títí adìẹ yóò fi pamọ́ ìjọ́ tádìẹ yẹn bá ti pamọ́ ó ti di iṣẹ́ kí wọ́n á ní iṣẹ́ ayẹta pọ́nbélé ló wà fún tí iṣẹ́ yìí bá wà lára rẹ tó forúkọ yẹn sọ́wọ́ àbò fi sínú wọ́lẹ̀tì ẹ àbó wà lápò ẹ pẹ̀lú àṣẹ Èdùmàrè ẹnikẹ́ni tó bá nàbọn sí ọ lórí bó ṣe nàbọn ẹ orí ibẹ̀ náà ni ó gbà ṣubú yóò ṣubú lé òrí ó kọ òyì ó kọ olúwa rẹ̀ yóò sì nà lẹ́gbọ̀n lẹ́sẹ̀kẹsẹ̀ bàbá. ìwọ ló wá kù sí lọ́wọ́ tó lúwa rẹ̀ bá ti ṣubú nígbà kó kì í lọ́rùn mọ́lẹ̀ kó gbàbọ́n lọ́wọ́ ẹ̀ àbí kó feré gé ìkànnù méjèèjì iṣẹ́ tíṣẹ́ òrùka yóò tún wá ṣe tẹ bá kó lábẹ́ adìẹ tó sábà yìí ò ní pé gbogbo ẹni tó bá ní òyì ojú gbogbo ẹni tó yìí bá máa ń kọ́ dáadáa tó yìí bá máa kọ́ lójú tí máa ṣubú nílẹ̀ tó bá ní iṣẹ́ lọ tó bá fi sá pẹ̀lú àṣedùn ẹ gbogbo ìgbà tó bá wà lára ẹ òyì yìí ò ní kọ́ ẹ mọ́. kábíyèsí Elédùmarè nǹkan ń bẹ ńlẹ̀ Yorùbá. ó wà lọ́pọ̀lọpọ̀. nǹkan ń bẹ ńlẹ̀ Yorùbá bàbá nọ́mbà wo gan-an lọ́wọ́ àgbàlá yín sà. nọ́mbà tó wọ ọ̀dọ̀ mi mo ti sọ fún yín pé mi sábà ráyè gbé kọ́ọ̀lù ẹ dákun ti gbéraga kọ́ ẹ̀yin náà lè ẹ jẹ́ kó rí bẹ́ẹ̀ Ọlọ́run ló jẹ́ ó rí bẹ́ẹ̀ yẹn èèyàn náà lè jẹ́ ó rí bẹ́ẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹni tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ jẹ́ kó wà lórí WhatsApp gbogbo tẹ́ bá ti fẹ́ wí ẹ wí sórí WhatsApp tí n bá ti rí bẹ́ẹ̀ máa dá yín ló àfi tó bá jẹ́ kọ́ọ̀lù emergency nìkan ni mo lè sáré gbé mi ń ráyè rojọ́ pẹ́ lórí fóònù nọ́mbà méjèèjì tó jẹ́ call line àti WhatsApp mi ni 09031131248 09031131248 nọ́mbà ẹlẹ́kejì ni 07019791712 07019791712 nọ́mbà méjèèjì tó wọ ọ̀dọ̀ àrólé Ọ̀rúnmìlà nìyẹn fẹ́yìn tẹ́ ẹ̀ sí ní Nàìjíríà lè fi +234 síwájú nọ́mbà méjèèjì +2349031131248 nọ́mbà alákọ̀ọ́kọ́ nìyẹn +2347019791712 nọ́mbà mi ti ẹlẹ́kejì nìyẹn ṣé wá rí ẹ jẹ́ kí n sọ kinní kan fún gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé àrólé Ọ̀rúnmìlà anything tó bá ti la transaction lọ tí ò bá ti ń ṣe láàrin èmi àti yín kẹ́ mọ̀ wò mí báyìí kójórí nọ́mbà méjèèjì tí mo fi kalẹ̀ là ti ń sọ̀rọ̀ tẹ́nìkankan bá pè yín fún owó ẹ má dá wọn lóhùn o tẹ́nibọ́dì bá pè yín lórúkọ àrólé Ọ̀rúnmìlà mi ìran wọn ń ṣẹ́ o tán bá gbà ẹ kò kàn mí o ṣùgbọ́n tó o bá fẹ́ ní direct transaction pẹ̀lú mi lórí nọ́mbà méjèèjì náà ni kò ju nọ́mbà méjèèjì yẹn lọ. bàbá ẹ bá mi tún nọ́mbà náà pè sá. 09031131248. yàtọ̀ sí àǹfààní tẹ́ ẹ jù kalẹ̀ yìí ṣé àǹfààní wà fáwọn èèyàn láti pè yín láti béèrè onírúurú wàhálà tí wọ́n bá ń là kọjá lágbàlá yín ṣàkàtó máa lọ. àwọn èèyàn mọ̀ pé àyẹ̀wò tó standard wà
àyẹ̀wò kò sí nǹkan tó pamọ́ lábẹ́ ọ̀run lójú Ọlọ́run lórí àyẹ̀wò. So tẹ bá pè fún àyẹ̀wò á ṣàyẹ̀wò fún yín. Èmi ò ṣàyẹ̀wò ọ̀fẹ́ o. Bẹ́ẹ̀ bá ti pè mí fún àyẹ̀wò ẹ sẹ́ndì orúkọ yín, orúkọ mọ̀mọ́ yín fún àyẹ̀wò ti fánù. Bẹ́ẹ̀ bá fẹ́ wo àkọsẹ̀jáyé yín ẹ sẹ́ndì ọjọ́ àtòsù tán bí yín, ó níye tí mò ń gbà lọ́tọ̀ọ̀tọ̀ fún méjèèjì, kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ bá mi yọ̀ǹda nẹ́mbà yìí ká tó máa lọ sà. 09031131248 nọ́mbà mi alákọ̀ọ́kọ́. Nọ́mbà ẹlẹ́kejì ni 07019791712. Ẹ bá mi ṣàdúrà fún gbogbo àwọn fáǹsì mi ká tó máa lọ. Tó gbogbo ẹ̀yin tẹ́ ń fẹ́ ti àrólé Ọ̀rúnmìlà, Ọlọ́run mọ̀ fẹ́ ti yín. Àṣẹ. Ayé mọ̀ fẹ́ ti yín. Àṣẹ. Àwọn ìyàmú mọ̀ fẹ́ ti yín. Àṣẹ Èdùmàrè. Àwọn ọkùnrin mọ̀ fẹ́ ti yín. Àṣẹ Èdùmàrè. Ọkùnrin mọ̀ fẹ́ yín. Àṣẹ. Ẹ wá dà fẹ́ káyé táráyé ń fẹ́ náà. Àṣẹ Èdùmàrè. Láṣẹ Èdùmàrè. Ẹ wá ní kánjú kú láṣẹ. Àṣẹ Èdùmàrè. Ọ̀dà o láfi sọ pé rere ni wọ́n ṣe wọn ò ní ṣèkà bí rẹ́ bá di ìpàdé dọ̀wọ́.